Ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá. Ẹ ṣé ẹ̀kọ́ àdúró tì wá. Ojú òní ti yín, ojú òní ti gbogbo wa o. Àti dé ìkóríta tá a ní gbẹ́dọ̀ padà. Àti dé ìkóríta tó jẹ́ pé ohun tá a fẹ́ gbẹ́dọ̀ tẹ̀ wá lọ́wọ́. A dẹ̀ ti wá dé ìkóríta tó jẹ́ wípé a ti gbẹ́dọ̀ kúrò nínú ọwọ́ ẹ̀tàn tájọ ń tanra wa. Lákòókò tá a wà yìí, mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá kẹjá dìde. Ká dìde ká ṣe ohun tó tọ́. Ohun tó ṣẹlẹ̀ lánàá kì í ṣe ohun tó dùn mọ́rìyàn nínú. Kò dùn mọ́ wa nínú. But ohun tó burú jáì ni. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá rí wípé ìtìjú gbogbo wa ni lórí ilẹ̀ bàbá wa. Ìtìjú gbogbo wa ni ká máa yànbọ́ fún wa lọ́sàn gangan láàárọ̀ kùtù lórí ilẹ̀ bàbá wa. Ìtìjú gbogbo wa ni o. Gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ dìde o. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dìde o. Gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ dìde o. Gbogbo ẹni tó mọ̀ pé lóòótọ́ ọmọlúàbí Yorùbá lòun, ọmọ àtàtà Yorùbá lòun ẹ dìde o. Lóǹdó, l'Ékìtì, l'Ọ́ṣun, l'Ọ́yọ́, l'Ògùn, l'Ékòó, tó fi dé Kogi, tó fi dé Kwara State ẹ dìde o. Àbùkù gbogbo ilẹ̀ Yorùbá ni. Àbùkù gbogbo ilẹ̀ Yorùbá ni o. Mo rọ̀ wá ẹjá dìde, ẹjá dìde, ẹjá dìde. Ìtàtànra wa jẹ ó tó gẹ́. Èyí tí ìran Yorùbá ń fọ̀ bẹ́ẹ̀ yìí jẹra wọn níṣu ó tó gẹ́. Ṣùgbọ́n kí tó máa sọ̀rọ̀ lọ, ẹ jẹ́ kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore pátá tẹ́ gbọ́, tẹ́ kí wa. Gbàrà tó ti ṣẹlẹ̀ lólóyè Ìgbòho ti pè. Aṣíwájú gidi ẹ̀ ní dẹ̀rù ẹ̀yìn o. Ẹ̀ ní dẹ̀rù ẹ̀yìn. Mo máa ń sọ̀rọ̀ kan pé tí ò bá jẹ́ Ìgbòho kò lè dàbí Ìgbòho. Another Ìgbòho is a counterfeit. Wọ́n dẹ̀ ń show capacity, quality of leadership. Adúpẹ́ lọ́wọ́ yín gan o. Adúpẹ́. Bàtà dọ́dọ̀ family àwọn ọmọ tó pa. Olóyè tún dúpẹ́, olóyè tún kí wọn, ó pàrọwà sí wọn nínú. Ó sọ̀rọ̀ tó yẹ kí olórí gidi sọ. Láì jalè, láì ṣe amúrọ̀bà, láì lu jìbìtì, láì ṣe jàgídíjàgan. Wọ́n dẹ̀ ń kó bọ́n tí ọmọ Yorùbá dẹ̀ dákẹ́ àdẹ́wò náà. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá ẹjá dìde. Kò sí ní tó dàbí tẹni o, ẹjá dìde. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá tó wà labroad. Ẹ̀yin bàbá wa gidi tẹ mú òótọ́ dání. Ẹ̀yin ìyá wa gidi tẹ mú òótọ́ dání. Tẹ ń ṣẹlẹ́tàn àwọn ìyá ilépè tó jẹ́ pé abiyamọ gidi lẹ́yìn. Adúpẹ́ lọ́wọ́ yín o. Kò sẹ́ni tó fẹ́ ohun tó ṣẹlẹ̀, kò sẹ́ni tó dùn mọ́. Ṣùgbọ́n tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ mọ́, ẹ jẹ́ dìde. Àwọn kan ará wọn tó jáde síta ẹlẹ́fẹ́ ṣe rálì ọ̀nà tí ń pa wọ́n yẹn. Ìgbòho àti bàbá Akíntóyè ti ń pọ̀ ọmọ Yorùbá. Ibi tó yé wọn mọ́ ni ọ̀dẹ̀ ni wọ́n. Irú àwọn bẹ́ẹ̀ lẹ ti máa mọ̀ pé ọ̀tá Yorùbá ni wọ́n. Ọ̀tá Yorùbá ni wọ́n. Ìjà òmìnira lápè. Ẹ ti mọ̀ pé àwọn yẹn wọn they are not a qualify. Let me say they are not original ọmọ Yorùbá. Torí tó bá jẹ́ pé ọmọ Yorùbá original ọmọ Yorùbá ni wọ́n. Wọ́n á gbọ́rọ̀ Yorùbá tó sọ wípé ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ ẹ̀kúrọ́. Èyí tá a parọ́ fúnra wa ó tó gẹ́. Ká mú tẹ̀gàn sí. Ká tún mú tẹ̀gàn kúrò.
Ìgbòho ní èrò rere fún ọmọ Yorùbá pé ká kúrò nínú ìgbèkùn. Bàbá Akíntóyè ní èrò rere fún ọmọ Yorùbá. Òmìnira la pè kí Ísírẹ́lì tó gba òmìnira ojú wọn rí. Ẹjá lọ bèrè lọ́wọ́ ara wa, ìlú wo ló gba òmìnira ní ìrọ̀rùn rí? Tá a bá dẹ̀ rí ìlú tó gba òmìnira ní ìrọ̀rùn, àlàáfíà ò lè sí ń bẹ̀. Èyí já parọ́ tara wa. Ìgbòho kọ́ ló pa àyàn, kọ́ ló pa ọmọ Yorùbá. Bàbá Akíntóyè kọ́ ló pa ọmọ Yorùbá. Bàbá Adéníran kọ́ ló pa ọmọ Yorùbá. Nigeria police ló pa ọmọ Yorùbá. Àwọn ẹlẹ́tàn ló ń pa ọmọ Yorùbá. Àwọn atúrọ̀ tàbí èlùbọ́. Àwọn tó ń gbé Yorùbá gẹṣin áyán ló ń pa ọmọ Yorùbá. Àwọn tó rí dúdú lẹ̀tàn pè ní funfun fọ́mọ Yorùbá. Àwọn lọ́tà Yorùbá. Ó ti délẹ̀, ẹ má jà para tọ́ra wa jẹ. Tí wọ́n bá tún pa ẹni yìí, tí gbogbo wa bá dákẹ́ àbùkù wa ní. Mo sọ ní ìgbà kan rí, mo ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wò nìyàn tó mọ̀ èèyàn lójú. Ọ̀pọ̀ èèyàn ní ò mọ̀ wo bí tá a wà. Sálísù wípé ẹ má dárúkọ Sunday Ìgbòho létí mi. Tẹ́ ẹ bá ti dárúkọ Sunday Ìgbòho létí mi, òtútù àmú mi, ara mi àwọn akùgìrìrì. Ọmọ burúkú lọmọ wọn o. Sunday Ìgbòho kọ̀yà ni tí Ìgbòho bá jáde nígbà tó jáde nígbà yẹn lọ́hùn. Bí Fúlàní bá ti máa wọlé tọ̀ wá lẹ́yọ kọ̀ọ̀kan. Tá a kanlẹ̀kù, hello, Sọnù, tá a jáde síta, tá a di ọkùnrin lọ́wọ́ dé lẹ́sẹ̀. Tó jẹ́ pé ojú ẹ̀ náà ti máa báyàwó ẹ̀, tá a ti máa báyàwó ẹ̀ sùn. Báyàwó ẹ̀ sùn, eléyìí tó bá lágídí bẹ̀ wá pa á. Ṣùgbọ́n nígbà tí Ìgbòho dìde, ẹ̀rù bà wọ́n fà sẹ́yìn. Ẹjá mọ́ tá à ń ṣe. Ọlọ́gbọ́n ni Yorùbá, no doubt about it. Olóye ni Yorùbá, no doubt about it. Làákàyè dẹ́ pọ̀. Ṣùgbọ́n ibi tí Yorùbá wíìkì sí ni wípé tá a bàjẹ́ sí, tá a bá ti ń fẹ́ nǹkan, àwa mú gìrìgìrì bí pé kó tètè tẹ̀ wá lọ́wọ́. Òun dẹ̀ ni àwọn tó bá jẹ́ ọmọ àlè àárín wa, tó bá jẹ́ ìkà àárín wa, orí ọ̀fẹ́ yẹn náà máa ń lò láti kíwọ́ bọ iye ayé Yorùbá. Wọ́n á máa ro Yorùbá bí ìgbà téèyàn bá ro àmàlà. Wọ́n á máa ro Yorùbá bí ìgbà téèyàn bá ro àmàlà. Wọ́n mọ̀ pé lóòótọ́ òmìnira ó ká wa lára. Ó ká wa lára lóòótọ́ adẹ́nfẹ́ lójú méjèèjì. Wọ́n wá ń gbẹ̀yìn kùlé. Wọ́n wá ń gbójú wíńdò wọlé tí Yorùbá dẹ̀ sọ wípé ẹnikẹ́ni tó bá gbójú wíńdò wọlé ó lè àtọlọ́sà ni. Bíbélì ló tẹ̀ sọ bẹ́ẹ̀. Wọ́n ń gbójú ọ̀nà wọlé. Wọ́n ń fo wíńdò wọlé ni wọ́n ń fò gàwọ̀ lọ́n wọlé. Bíbélì pè wọ́n ní olè àtọlọ́sà. Ó tó àkókò fọ́mọ Yorùbá. Ìmí á tún sọ wípé ẹ má já fi ibi ṣólóore o. Ká má dẹ̀ padà sẹ́yìn. Gbogbo ẹ̀yin ará Èkó ẹ wake up. Gbogbo ẹ̀yin ará Èkó, ẹ̀yin ọmọ Èkó, arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́, Èkó àkété, ìlú ọgbọ́n. Ìlú ọgbọ́n náà pè yín, ọgbọ́n ń wá dà ẹ wake up, inú ìgbèkùn lẹ́wà. Ẹ jájọ gbà á. Ìmí á máa sọ wípé all Yorùbás, either you are a billionaire, you are a billionaire. Tó fi gbogbo Èkó tó fi sọ̀rọ̀ jọ, tá bá sì wà nínú Nàìjíríà, you are part of ẹrú. Ẹrú jọ ní gbogbo wa. Ọmọ tó pa àti ráwọn tó fi kú yọ ọmọ yẹn. Ọmọ yẹn jà fún òmìnira ni o. Kéèyàn tó gbéra láti Èkìtì lọ sí Èkó. Kan wá ní wípé Ìgbòho ló ń pa wá lọ́mọ. Ìgbòho ti tún pọ̀ ọmọ Yorùbá o àti bàbá Akíntóyè, ibi tó yé wọn mọ́ ni.
ibi tó yé wọn mọ́ ni ẹ já dìde ṣe rí kọ́lọ́gbọ́n máa fọgbọ́n gbé lọ kí olóye dẹ̀ máa fòye gbé lọ àwọn tó ní làákàyè kan sí làákàyè wọn lẹ̀ pé tó máa ń parọ́ fún wa pé a ti gba Yorùbá nation we have declared Yorùbá nation we have reclaimed Yorùbá nation ohun tó ṣẹlẹ̀ lánàá fi ń hàn wá wípé irọ́ òfo ní ọjọ́ kejì ọjà tí ènìyàn bá ń parọ́ tó máa ń tàn wá ká má tanra wa tó máa ń parọ́ fún wa ọmọ Yorùbá àti dé ìkórìtà tá a ní parọ́ tanra wa èmi a máa sọ tí n bá da Èkìtì tí n bá dalẹ̀ Yorùbá kí n má bá wọn jèrè Yorùbá o ẹ má jà parọ́ tanra wa ẹ já bára wa sòdodo ọ̀rọ̀ we are still in Nigeria ṣẹgbọ́n mi ìgbésẹ̀ tá máa fi gbára wa kúrò nínú Nàìjíríà ìgbésẹ̀ tó máa jẹ̀ níhù òun náà ti ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ni mo fi ní pé ẹ má jẹ́ kí náà yẹ kú if you know that you love Yorùbá you love Yorùbá you want Yorùbá to be independent ẹ jẹ́ àjọ ríra wa lẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ sí wa kò gbọ́dọ̀ rẹ̀ wá ọmọ tó pa ló mú àwa wọlé àtàwọn tó ń jọ tẹ́nìyàn bá parọ́ fún yín bàbá mi tó bá ń bá bàbá mi sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ adá níwọ̀n ọkùnrin a ní tó bá ti tàn mí tó kó jẹ́ kí n gbọ́ èyí tí ò bá ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ lọ a ní káàbọ̀ ẹ bá mi bomi fún kó mu wà á ti wọ gán ti máa mọ̀ pé bàbá ti gẹ̀ẹ́tì ẹ ó dé ìkórìtà tó yẹ ká sòdodo ọ̀rọ̀ wọ́n sọ fún wa pé wọ́n ti àti gba ìlú wa ẹja jubinéètì ìlú wa ńlá ń lọ jẹ́jẹ́ o tọ́lọ́pàá Nàìjíríà ń kó bọ́ síta yìí o sáà kì í ṣe ọlọ́pàá Yorùbá nation ló kó bọ́ tiwa o ìgbà tọ́lọ́pàá Nàìjíríà máa sọ wọ́n ní Yorùbá nation and OPC clash ayé onírọ̀ ò ní dáa ayé onírọ̀ ò ní sẹ́tù. Ayé onírọ̀ ò ní dáa ayé onírọ̀ ò ní sẹ́tù ayé wọn máa dàrú gbẹ̀yìn ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lóun fẹ́ da ìrìn àjò yìí rú ogun ọ̀run máa dayé wọn rú ni àti ìdíbì kankan o àti kò nínú Nàìjíríà o ọlọ́pàá Nàìjíríà wọ́n yìn ọpẹ́rẹ́tì o sójà Nàìjíríà ṣe yìn ọpẹ́rẹ́tì o gbogbo abiyamọ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóyè ẹ gbọ́dọ̀ sùn o àwọn ọmọ wa kan ti wà lọ́jọ́ ta o ohun tó ṣẹlẹ̀ ní EndSARS kò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó ṣẹlẹ̀ ní EndSARS irú ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá táwọn ìyá kan bá tẹ̀ jáde síta tó jẹ́ pé èpè náà ń ṣẹ́ fọ́mọ wọn láàárọ̀ èpè náà ń ṣẹ́ fọ́mọ wọn lọ́sàn-án èpè náà ń ṣẹ́ fọ́mọ wọn lóru tó dẹ̀ jẹ́ pé èpè yẹn máa jà wọ́n tán rò pé wọ́n fẹ́ darí ọkọ̀ Yorùbá síbi ìparun àwọn ló kọ́kọ́ gbé àwọn èèyàn jáde pé bàbá Akíntóyè ti ń pààyàn àti Sunday Ìgbòho ìgbà kan náà ní bàbá Akíntóyè ti kó bọ́n lé àwa kan lọ́wọ́ ká máa pààyàn kiri ẹ já sọ òdodo ọ̀rọ̀ fúnra wa ohun tó ṣẹlẹ̀ lánàá ó fi hàn pé kò sí nǹkan tán pè ní declaration kò dẹ̀ sí nǹkan tán pè ní reclaim ní àárọ̀ kì í jẹ́ pé wọ́n fi pàtó fún mi I was there mo wà ń bẹ̀ àwọn ọmọ yẹn sì ń gádà jọ together ní àjọ wà ń bẹ̀ tá a sì ń gádà ara wa jọ wọ́n sí lójú títì kí àwọn ọlọ́pàá yẹn tó dé náà ni pé àwọn tó lọ síbi iṣẹ́ ẹ má búlọ̀kù ẹ̀nà ẹ̀jẹ̀ káwọn yẹn lọ pé ìwọ́de àlàáfíà làwọn wá fún tí í ṣe ti jà adẹ̀ ń ṣe kí ni adẹ̀ ń kọrin yẹn lọ lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíá Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́
iléyá ó yá kárelé ilé là ń lọ. Orí táwọn ọmọ yẹn kọ nìyẹn pé àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé, kò síbi tó dàbí ilé. Orílẹ̀-èdè mi ní kíákíá àwọn ọlọ́pàá méjì bá dé pẹ̀lú mọ́tò wọn ìkéde ó yọ fóònù síta wá bẹ̀rẹ̀ sí kámẹ́rà wa. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mo ní ẹ wo ọlọ́pàá tó ń kámẹ́rà wa yìí. Ọlọ́pàá kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ní ẹ ṣáà má búlọ́ọ̀kù ọ̀nà, tẹ́ ẹ bá ti búlọ́ọ̀kù ọ̀nà kò ní sí wàhálà. Ìyẹn ń lọ síbi iṣẹ́ ti jẹ́ was not among of them torí ó gbé báàgì ẹ̀ dání ṣùgbọ́n ó wà ní uniform. Ó ní ẹ má búlọ́ọ̀kù ọ̀nà. Kò pẹ́ obìnrin kan wá tó jẹ́ pé ọ̀gá àwọn ọlọ́pàá yẹn ni ó wà nínú in-laws white orúkọ wọn wà ń bẹ̀. Mo gbàgbé kí n mú nọ́mbà ẹ̀ dání because we did not expect pé wọ́n fẹ́ àtáàkì wa ni torí pé rálì kan ò tí ì bẹ̀rẹ̀. Àwa tá a débẹ̀ la ṣe ń kọrin, wọ́n yìí ń dúró de àwọn brigade àti speaker tá máa kó wá. Bó ṣe kámẹ́rà tán ó mẹ́kì kọ̀. Ìgbà tó mẹ́kì kọ̀ tán ló bá lọ kò ju bí 5 minutes ẹ̀ lọ́lọ́pàá bíi 5 kan bá dé. Mo ṣe gbé bọ̀ ní ọ̀yá dismiss yẹ gẹ́gẹ́ wọn àti sọ̀tán ó ti di kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ní orílẹ̀-èdè tá láti gbà nìyẹn o. Mo ẹ má ṣì mí gbọ́ o. Àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀, àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ kì í ṣe Yorùbá pólíìsì o. Wọ́n kọ́ Yorùbá pólíìsì sínú aṣọ wọn o. Wọ́n kọ́ Odùduwà pólíìsì sínú aṣọ wọn o. Nigeria Police Force ló wà nínú aṣọ wọn. Táwọn ọmọ yẹn dẹ̀ sọ pé kí la ṣe tẹ́ fi yàn wá ń bọn, kí la ṣe náà, kí ló dé tẹ́ fi yan tear gas. Táwọn ọmọ yẹn sì sọ pé kí la ṣe báyìí, wọ́n kàn bẹ̀rẹ̀ sí open fire ni. Ló di pa pópó pa. Ìbọn táwọn wí ń rọ̀ bí òjò ni. Níbi táwọn ọmọ yẹn dúró sí náà ti mú kàn balẹ̀ nù wọn. Ibi tí mò ń lọ rèé. Tọ́lọ́pàá Nàìjíríà tó ti mú ìkan nínú àwọn ọmọ wa balẹ̀. Ibi tí mò ń lọ rèé. Aláti gbọ́ orílẹ̀-èdè wa wọ́n ní ká máa jubilate. Wọ́n kí wa pé congratulations. Torí pé àti dé orílẹ̀-èdè wa àwa tá a jẹ́ òpònú náà dẹ̀ tó kíra wa congratulations. Wọ́n ní ká máa reclaim. Adela reclaim. Ṣé kò yẹ kọ́mọ Yorùbá ó bira wọn léèrè sáà? Àwọn wo ló rìnrìn àìtọ́ àtàwọn wo ló rìnrìn tó tọ́? Ta ló yẹ kí ìjọba ó dojú ìjà kọ? Ta ni ò yẹ kí ìjọba ó dojú ìjà kọ? Àwọn tó dúró jẹ́jẹ́ títí wọn. Wọn ò blọ́ọ̀kù ọ̀nà. Kò sí mọ́tò ìjọba tó lọ tó fọwọ́ kàn. Kò sí ènìyàn tó lọ lẹ́gbẹ̀ẹ́ wọn tó sọ pé no kò sọ́nà bíbá ẹ padà. Tàbí kán já báàgì gbà lọ́wọ́ èèyàn. Kán já báàgì gbà lọ́wọ́ èèyàn. Níbi tá a dúró sí jẹ́jẹ́ náà dúró. Ọlọ́pàá Nàìjíríà dojú ìbọn kọ wọ́n. Pàpàpà pòpòpòpòpò. Wọ́n bẹ̀rẹ̀ sí ń yìnbọn lù wọ́n. Àwọn tó wá ń lọ sí ọ́fíìsì tẹ́ni wọ́n ń lọ sí ọ́fíìsì ìjọba, wọ́n ti lọ sí secretariat, wọ́n ti lọ reclaim ìjọba ò àtàkì wọn. Àwọn Yorùbá wá ní ó lọ́wọ́ kan ejò ìkànnú. Ọ̀rọ̀ yẹn rújú díẹ̀. Àwọn tó ń lọ sí ọ́fíìsì ìjọba lọ ṣe illegal work lọ sí ọ́fíìsì ìjọba tí wọ́n sọ pé òkè kíní abọ́tẹ̀gbélẹ̀ Yorùbá nation Yorùbá lónìí ìjókòólẹ̀ Yorùbá lónìí ọ́fíìsì Yorùbá lónìí ó yá ẹgbà kẹsàn-án yẹn ẹ gbọ́ ta ló rú òfin orílẹ̀-èdè tá a wà ní àwọn méjèèjì.
ta ló yẹ kí Yorùbá ta ló yẹ kí Nàìjíríà ó dojú ìjà kọ ṣé àwọn tó dúró jẹ́jẹ́ títí wọn ni àbí àwọn tó náà ń wọ ọ́fíìsì káàkiri àti reclaim o flag wa lélẹ́yìí àti reclaim. Why are we deceiving ourselves? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ wake up. Ẹ wake up o. Lára àwọn ìyá tó wà ń díẹ̀, mo kàn fẹ́ ṣó èpè tó ń ṣe fún ọmọ ẹ̀ ní kì í ṣe mi ló ń ṣe fún. Kájọ́rò àwọn tó dúró jẹ́jẹ́ títí wọn tí mọ́tò ń lọ lọ́tún tí mọ́tò mo rí lára àwa tá a wà ń bẹ̀yẹ lánàá kóòkì tó ń rà lọ́wọ́ máa bíyá 1000 ló mú fọ́mù yẹn ni kò dúró gba change táwọn èèyàn ti bọ́ mo fẹ́ mu ẹni ra gálà tán ra gálà fúnra wọn bẹ̀ wọ́n bá ìkan ìjọba jẹ́ wọ́n bá èèyàn jà mọ́tò ìjọba mọ́tò Lagos government kọjá wọ́n sọ pé stop àti reclaim ìwà àwàlá ní driver get down àwàlá ní kí ni a fẹ́ lò no àwọn yẹn ní ìjọba wá dojú ìjà kọ àwọn tó wá wọnú ọ́fíìsì tó yà secretariat kiri wọ́n tó bá tún dọ̀la tó bú mi pé mi eyín mi bí eyín jígà ọlọ́run sí mo ìrètè fìbò eyín mi tó dàbí eyín jígà yẹn mọ̀ pé ara fashion ní ṣá ara fashion tọ́lọ́run dá sẹ́mi lára nìyẹn tá fi ń pe ọlọ́run àwa má rí di tí ń fojo ojoojúmọ́ ń dára eyín jígà yẹn mọ̀ pé fashion ni kí là ń tẹ̀ra wa fún Yorùbá mú òótọ́ ṣùgbọ́n àjẹ́ kí òótọ́ sọ wá di òmìnira wọ́n máa ń parọ́ fún wa pé we are now in Yoruba nation we are now in our country a máa reclaim ní àti reclaim Èkó àti reclaim Ògùn àti reclaim Ọ̀ṣun ṣé wọ́n ti reclaim lẹ́kìtì wọ́n ti reclaim lẹ́kìtì bí a tó nu àti reclaim l'Ondo àti Kogi àti Kwara state inú bí tí àwọn náà reclaim náà ti ń kó bọ́n ti ọmọ Yorùbá yìí o níbi tó ti ń reclaim tán náà ti reclaim náà ti ń pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ nípẹ̀rẹ̀ yìí o ní àárín ibi tí wọ́n dúró sí gbogbo àwọn tó bá ọ̀pọ̀lọpọ̀ tí ò sí ńbẹ̀ tó bá mọ ibi tí wọ́n gbèrè bàbá Gani Fáwẹ́hìnmí sí ní Ọjọ́ta inú bẹ̀ la wà tá a dí ojú títì tán kó bọ̀dé tán kó bọ̀ tiwa nílẹ̀ bàbá wa tí àwọn ìyá wa onítìrí ti reclaim fún wa tó ti declare they have declared Yoruba nation and they have reclaimed it ṣèbí Èkó tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ reclaiming tọ́dẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ti gba lẹ́tà wa lẹ́kọ̀ọ́ ká máa jó ká máa yọ̀ ní Èkó ti di orílẹ̀-èdè Yorùbá tó bá máa lọ sógun wọ́n á reclaim Yorùbá ẹ̀ kúrò nídìí ìdò eré ọmọdé ni káyé tara wa mọ́ inú ẹ̀tàn yẹn tó jókòó sí náà ti ń pa àwọn ọmọ wa nípakúpa. Bàbá kan wà lọ́dọ̀ wa ọ̀rẹ́ bàbá mi ni èké ò lérè tó bá ti ní pé ẹ̀ka bàbá èké ò lérè ló ń bọ̀ á ní bó ṣeré wàá bá ń bẹ̀ bàbá òkè ò lérè bó ṣeré wàá bá ń bẹ̀ bàbá kan náà tún wà bí kò sí bẹ́ẹ̀ ṣe kí ó jèrè ìjọ kan àwọn ọmọdé wa sà tábà ti kí yín ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ ni gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa kì í ṣe gbogbo ẹni tó ń pààyàn tó ń gbébọn tí èèyàn tó pààyàn ní àpààyàn ìwọ tó jẹ́ wípé ìṣe rẹ gan ó pààyàn ju ẹni tó gbébọn dání wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ sà máa ẹ̀yin tó jẹ́ pé ẹnu lẹ fi ń pààyàn tẹ́ ẹ mọ̀ pé ń tẹ́ ń ṣe òbójúmu tẹ́bàdẹ̀ ń pe abiyamọ ẹ̀yin lẹ kọ́kọ́ máa jáde síta àwọn abiyamọ rèé ẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín
ohun tí gbogbo ọmọ Yorùbá máa fi mọ̀ ní ló ṣẹlẹ̀ lánàá. Ó dùn ní lọ́pọ̀lọpọ̀ pọ̀ ọmọ tọ́pa, ó dùn ní lọ́pọ̀lọpọ̀, ó bà mí nínú jẹ́ gan, ó bà mí nínú jẹ́ torí akíkanjú ọmọ lọmọ yẹn, ọmọ tó wúlò ni. He always dream about Yoruba nations, our freedom. Bẹ́ẹ̀ pé lálẹ́, bẹ́ẹ̀ pé lọ́sàn, bẹ́ẹ̀ pé lóru, ó máa dìde. Á dìde tó bá ti jọ̀rọ̀ Yorùbá nation ni. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà Ekiti pátá, ẹni kó wá ṣìnà. Àṣírí ẹ̀kọ́ yìí tú lójú ewé, àṣírí yìí ò ní tú sà. Ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ ta lánàá, èmi mọ̀ pé ó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ó mọ̀ pé sinimá là ń ṣe, ká tètè padà sí ọ̀nà. Declare kò tú inú kan lára Nigeria government àtọ́, kò tú inú kan, kò tí ẹ̀mí wọn, torí pé wọ́n mọ̀ pé eré ọmọdé ni, wọ́n mọ̀ pé ayò là ń ta, eré là ń fọmọ ayò ṣe, wọ́n mọ̀ pé a kàn ń jẹra wa níyà ni. Ẹgbọ́ bóun náà ṣe ń gba orílẹ̀-èdè bẹ́yẹ. Ókè, àwọn ọmọ tó wá tó mọ̀ pé wọ́n fẹ́ ṣe rálì, wọ́n mọ̀ pé rálì yẹ gbogbo àgbáyé ló máa rí pé àwọn kan jáde nínú Yorùbá tó ṣe sọ wípé wọn ní interest mọ́ nínú Nàìjíríà, bó máa polongo wọn síta náà fi dí ogun tiwa. Ìyẹn ni pé rálì yẹn ń ba Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì níbi tí ò dáa. Ó ṣèkí wọn. Ẹ wo ìgbà tí à ń ṣe rálì ní Nàìjíríà wa ń bí báyìí, ní tán ṣe ní London, tán ṣe l'Amẹ́ríkà, káàkiri gbogbo bí tí ọmọ Yorùbá wà lágbàáyé náà ti ṣe rálì káàkiri pé Yorùbá nation la fẹ́. Àwọn mọ́mì wa, àwọn dádì wa kan, wọ́n gbé àsíá Yorùbá nation lọ sí White House. Gbogbo ìlú tó wà láti lọ sí government office wọn, state government office wọn, pé enough is enough. Wọ́n gbé fọ́tò brother wa doctor kí lórúkọ doctor yìí o, Tọ́pà yìí o, Tọ́pà ní gẹ̀gẹ̀ Abọ́lódé, alájà tó dúnbù ẹ̀ nínú ilé epo ẹ̀. Ẹ wá wò bí rálì yẹn ṣe ń lọ ń gbà yẹn lọ pé ó gbọ́n tí ò dáa lára Nàìjíríà gọ́ọ̀mẹ̀. Paríparí rálì Èkìtì kì í ṣe túpẹ́ ẹnu, òun náà fi gbógun ti ọmọdé yẹn mọ́ pé tó bá ń tẹ̀síwájú báyìí nǹkan máa lé. Àgbáyé dẹ̀ ń wò wá, wọ́n dẹ̀ ń bi wọ́n léèrè pé what is going on in your country. Ìgbà kan làwọn èèyàn wa tá bá ṣe rálì tán wọ́n á bọ́ sórí kíní, wọ́n á sọ òyìnbó lọ kí gbogbo àgbáyé lè gbọ́, torí àwọn tí ò gbọ́ nígbà tí táwa ń sọ, àwa ò dé gbé èbó. Wọ́n sọ̀rọ̀ jáde, this is what is going on in my country. They are killing my people. Enough is enough. Ó jẹ́ kó rí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó dàrú tí wọ́n mọ̀ tó kàn mọ́. Máa sà ẹja padà sí di òtítọ́. Èmi ò kọ̀ dẹ́mi èèyàn kankan o, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ohun tó ń pè ní declaration àìgbòyìnbó ìmọ̀ fi yàjẹ́ mi ó ti ń bá ṣáà ti pè dáadáa tí mo mìíràn. Declaration àti reclaim, màmá mi, òyìnbó yẹ dára, ó dùn pé, most especially reclaim, ó dùn pé, ṣùgbọ́n kò lè ṣiṣẹ́ nílẹ̀ Nàìjíríà yìí, ní Nàìjíríà táwa yìí. Mo sọ fẹ́ yẹ kan sà,
ẹ má fojú Amẹ́ríkà wo Nàìjíríà government o ọ̀pọ̀lọpọ̀ yín ti jáde kúrò nílé ti pẹ́ ẹ wá rò pé ìgbé ayé tẹ̀ ń gbé lọ́hùn tí gọ́ọ̀mẹ̀ntì ọ̀hún bá ṣe tí ò dá sí tẹ́ máa sú wọn lọ sí kóòtù tẹ́ tún máa jàre bọ̀ ṣé ẹ rò pé ìgbé ayé là ń gbé níbẹ̀ yìí Olódùmarè ìgbé ayé kílàngó ni ìgbé ayé ta ló máa mú mi òun lẹ́rí tó ṣẹlẹ̀ lánàá nígbà tẹ́ pa ọmọ yẹn tó wọ́n tún gbé òkú ẹ̀ lọ la fi képe gbogbo lọ́balọ́ba gbogbo lóyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá ẹjá jọ dìde kájọ kúrò nínú oko ẹrú yìí ó ti dé ìkóríta pé torí pé wọn pè mí sí ní omi ní mi ò fi ní lọ́wọ́ sí gbogbo ẹ̀mí tó bá ń bọ́ Ọlọ́run máa bi yín léèrè o wọn pè mí sí ní òní jẹ́ kí n lọ́wọ́ sí gbogbo ẹ̀mí tó bá ń bọ́ Ọlọ́run máa bi yín léèrè o ẹ̀yin Bíbélì wípé ẹnikẹ́ni tó mọ rere tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ jáde láti gba orílẹ̀-èdè Yorùbá láti gba ọmọ Yorùbá kò nínú àhámọ́ tá a wà tẹ́ ẹ ṣe ẹ̀jẹ̀ ọmọ tẹ́ pa lánàá Ọlọ́run máa bi yín léèrè ẹ̀ torí pé ẹ mọ̀ the right thing but you refuse to do it. àwọn tó lọ declare tó lọ reclaim wọn tún débẹ̀ wọn tún ṣe fídíò bóyá ṣé nọ́mbà wọn ṣé wọ́n pé 70 ṣáà ká ní 20 wọ́n kú iṣẹ́ gidi náà ṣe wọ́n tún débẹ̀ wọ́n tún rí flag wọ́n tún ṣe fídíò kò sọ́lọ́pàá tó ṣe káyì mọ́ wọn àṣé à ń tanra wa ni wọ́n ṣàfẹ́ kí rálì ò wáyé torí pé wọ́n mọ̀ pé gbogbo àgbáyé rálì yẹn máa tú àṣírí wọn fún gbogbo àgbáyé ọ̀pọ̀lọpọ̀ ní rálì nìkan náà ṣe gbogbo ohun tó ṣe lábẹ́ tí gbogbo wa dẹ̀ mọ̀ ó yá ju eléyìí tó ṣe tó jẹ́ pé òfò ní ẹ̀yìn ọjà òfò ló bá dé òfò ẹ̀yìn ọjà ènìyàn kan gba ilẹ̀ bàbá ẹ̀ ó dẹ̀ fẹ́ gba ilẹ̀ yẹn padà ó wá lọ síbẹ̀ bẹ́ẹ̀ ṣe débẹ̀ tán ó wá ní ká bẹ́ẹ̀ pé sàn ní àbí òbí ká máa bẹ́ẹ̀ kí pé ńgbà tó bá kí torí ẹ̀ bá wá dá ilẹ̀ padà fún ẹ ó mọ̀ pé onítọ̀ ń tara ẹ̀ jẹ ni àfàṣẹ́gbòjò ó tara ẹ̀ jẹ́ Yorùbá ẹ̀yẹ jẹ́ àfàṣẹ́gbòjò mọ́ káyé tara wa jẹ ẹ̀yẹ jẹ́ àṣẹ kínní ká dẹ́kun àti fàṣẹ́gbòjò mọ́ káyé tara wa jẹ kí gbogbo wa padà sí ẹsẹ̀ àárọ̀ kágbà pé àti dé ìkórìtà wọ́n ti dọ̀nà rú mọ́ wa lójú ṣé rí ìkórìtà tó ti dọ̀nà rú mọ́ wa lójú a lè padà bẹ́ àdèmá gẹ́ẹ̀tì ẹ̀ a máa gẹ́ẹ̀tì ẹ̀ inú kan tá a fi ń ṣe tẹ́lẹ̀ ká padà sínú inú kan yẹ òun lè rí yìí tó bá jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ rálì táwọn ọmọ wa wá ń jà tá ń fọ́ ṣọ́ọ̀bù tá ń da mọ́tò lọ́nà tá ń gbowó lọ́wọ́ àwọn ẹni tí òye wọn ní àwọn ọmọ Yorùbá nation torí tó jẹ́ kọ́lọ́pàá àtàkì wọn ni wọ́n jalè ń bẹ̀ ni wọ́n ti jẹ́ kí àwọn ọmọ ọ̀tá kó lọ bẹ̀ no kò rí bẹ́ẹ̀ kẹwàá bá wa wádìí kí lè rè dí níbi tá a dúró sí yẹ ṣé àlẹ́tọ̀ láti dúró lórílẹ̀-èdè Yorùbá nation tá a ti gbà táwọn mọ́mí wa ti declare tọ́dẹ̀ ti reclaim fún wa bàbá mi ló nílẹ̀ màrìn máa yan torí bàbá wa ló nílẹ̀
kárin káyan a fẹ́ máa rìn ní ọjọ́ ta lánàá ká máa rìn ká máa yan làwọn ọmọ onílùú ló sọ pé kò sí ní tó jọ ibo la ti fẹ́ máa rìn tẹ́ fẹ́ máa yan aláwọn ọmọ mi wá ti declare fún wa declare kọ́ wọ́n ti declare kọ́ bá a ṣe dárúkọ pé wọ́n ti reclaim báyìí akàgbọ́ tó kí là ń tara wa fún ọmọ Yorùbá kí là ń tara wa fún ẹ̀yin olóyìnbó náà lè máa sọ kí ni ẹ fake life kí là ń tara wa fún so ẹja kúrò nídìí ìdò eré ọmọdé ni ká kúrò nídìí ìdò eré ọmọdé ni let us wake up iṣẹ́ ṣì wà lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ ṣì wà lọ́wọ́ wa láti ṣe ká wà vigilant ohun tó ṣẹlẹ̀ ní Lẹ́kì ní 2020 kò tún gbẹ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá mọ́ tá a bá ti tún gbà láàyè kó ṣẹlẹ̀ á jẹ́ pé bastard ni wá o mi ní custard o bastard ẹ má jẹ́ ń pè wá lọ́mọ àlè ṣùgbọ́n mo mọ̀ pa àníwùwà ọmọ àlè àníwùwà ọmọ àlè àníwùwà ọmọ àlè o ká tètè tú ẹrù wá dì àwọn tó ń jókòó s'Àbújá tán bá àwọn tó ń ba Yorùbá nínú jẹ́ lójoojúmọ́ àwọn tó ń da ìrìn àjò Yorùbá tán bá wọn tán dàrú lójoojúmọ́ tán bá wọn ṣe tán bá wọn jẹ́ papọ̀ tán dẹ̀ ń parọ́ fún wọn pé wọ́n ti declare wọ́n ti reclaim tàdẹ̀ ń gbáyìn tẹ̀lé wọn lẹ́yìn ṣé ẹja ronú tá a bá tiẹ̀ ronú tẹ́lẹ̀ ohun tó ṣẹlẹ̀ lánàá ẹja ronú lé lórí pé àwọn tí ò yọ ìjọba lẹ́nu tẹ́kọ̀ jẹ́ pé wọ́n fi ibi tẹ́ dúró sí orin náà ń kọ lọ́wọ́ orin wọn bá mọ́tò jẹ́ ẹni lọ bí iṣẹ́ wọn ní kó má lọ bí iṣẹ́ orin náà ń kọ orin tó tún ra oúnjẹ fúnra wọn ń bẹ̀ wọ́n ra yúgọ̀tì wọ́n ra gbogbo ẹ̀ fúnra wọn ìgbà tọ́lọ́pàá máa dé ìbọn lọ́lọ́pàá dàbúlẹ̀ pápá pòpò pò pa òta o àwọn tó wá ń ya ọ́fíìsì kiri tán gbé lẹ́tà lé wọn lọ́wọ́ tán rí fúláàgì ẹ gbọ́ ta ló tako ìjọba nínú wọn kò sí nǹkan tó pè ní ìfẹ̀hónúhàn mọ́ abẹ́ ẹ̀ mọ̀ pé tó pè ní ìfẹ̀hónúhàn ó yàtọ̀ kó sọ wípé kí ni mo fẹ́ gbà lọ́wọ́ ìjọba ẹja bira wa léèrè ìjọ́ wo lówó Yorùbá nation máa jáde wá ṣáà ti declare ó ti yẹ ká máa náwó Yorùbá nation fàdákà àbí fàdákà kọ́ lẹ́fẹ́ pé mo ní àwọn sísà tó fẹ́ travel out o wọ́n dẹ̀ láwo wọ́n kọ̀ wọ́n láwọn kì í ṣe sísà ní kàtà wọn brọ́dà o wọ́n fẹ́ travel out wọ́n dẹ̀ kọ̀ páwò nílò passport Nàìjíríà àfi passport Yorùbá nation ìjọ́ wo nìyẹn náà máa jáde ẹ̀yẹ́ já parọ́ tanra wa mọ́ ẹ̀já sòtítọ́ ọ̀rẹ́ sòtítọ́ ká lè rí ìjà rẹ̀ gbé ọ̀rẹ́ sòtítọ́ ká lè rí ìjà ẹ gbé Olúwa ń bẹ lẹ́yìn aṣòdodo brọ́dà ẹ ṣòtítọ́ ká lè rí ìjà yín gbé o mọ́mì ẹ ṣòtítọ́ ká lè rí ìjà yín gbé Ọlọ́run ń bẹ lẹ́yìn aṣòdodo sísà mi ẹ ṣòtítọ́ ká lè rí ìjà yín gbé o dádì mi ẹ ṣòtítọ́ ká lè rí ìjà yín gbé
Ọlọ́run ń bẹ lẹ́yìn aṣòdodo. Ẹja paná rọ́. Ẹja paná rọ́ káyé tanra wa jẹ. Iná irọ́ tẹ̀ ń pa. Òun ló lè mú kí ojú ọmọ Yorùbá ó là pé àwọn tá à ń bá dòwò pọ̀ yìí wọn ò ní èrò rere bó ti wù ó kéré mọ́ fún ìran Yorùbá. Bó ti wù ó kéré mọ́ wọn ò ní èrò rere. Wọ́n jẹ́ kí ìran Yorùbá wà nínú ògo àrógolo. Àwọn dẹ̀ ń rin ọ̀nà tẹ́ máa fi wá gba kọ́ńtàtì l'Àbújá. Táwọn náà máa ṣe yọ̀tọ̀ mi, tá máa ṣe yìí, tá máa ṣe yò. Ọmọ Yorùbá ti gbàgbé ITT, International Tif. Torí rẹ̀ náà fi gbogbo Yorùbá dànù tí wọ́n jẹ́ ká lówó lọ́wọ́ orí iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn Jeremiah Ọbáfẹ́mi oyè níyì Awólọ́wọ̀ iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn àwọn International Tif wọn ò jẹ́ orí jẹ́ International Tif wọ́n tún gbede àtúkò jẹ́ ṣèbọn ní Yorùbá máa ń pòwe pé àtànibásùn ẹ̀kan ló mọ́. Àtànibásùn ẹ̀kan ló mọ́. Wọ́n á ní tó bá rí kíní kan tó dẹ̀ṣẹ́ bò ó. Náà má béèrè lọ́wọ́ a ní ohun àṣemọ́ ni. Òtún lè lórí ọ̀fẹ́ àti padà wá kì í ṣe bí ti Yorùbá. Kó máa dẹ̀ṣẹ́ bó lẹ́rẹ̀ ìgbà Yorùbá máa lálẹ̀ fún ẹni. Àtànibásùn ẹ̀kan ló mọ́ kì í ṣe bí ti Yorùbá. Ká máa tàn wá lẹ́rẹ̀ ìgbà àdẹ̀ máa ṣubú yàkàtà. Wọ́n Yorùbá ní tí ìkan bá ń jó ẹ̀kọ́ náà fi jólẹ̀. Lóòótọ́ la ń fẹ́ òmìnira. Lóòótọ́ la fẹ́ gba òmìnira. Ṣé ó yẹ ká máa ṣubú lórí irọ́ ni? Ṣé ó yẹ kó torí pé a fẹ́ gba òmìnira ká tó máa gbà káyí ká máa ṣubú lórí irọ́? Ẹ má bínú pé mi ò gbójú mi síta o. Eyín mi tó dàbí ọkọ́ yẹn ni mi ò fẹ́ kẹ́ máa rí mọ́. Oh my God. Ọlọ́run gbà wá, gbà wá, gbà wá, gbà wá. Kì í ṣe pé a fẹ́ máa fetí gbọ́ nìkan pé ilẹ̀ wa ń ṣàn fún wàrà àti fún oyin. A fẹ́ máa jẹ wàrà yẹ ká máa lá oyin yẹ Ọlọ́run gbà wá. Gbà wá lọ́wọ́ ọ̀tá alé. Gbà wá lọ́wọ́ ọ̀tá òde. Tó bá dẹ̀ jẹ́ Yorùbá fún ara wọn ló gbógun tira wọn gbà wá lọ́wọ́ wọn. Ìyá mi ọmọọba ní àwọn láìkè yín ọkọ mi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn. Nigeria government kọ́ ló ń pa wá o. Yorùbá ló ń para wọn lọ́wọ́. Because wọ́n ti rí wípé afẹ́ràn irọ́. Àwọn kan jáde wọn náà wọ́n ti reclaim. Àwọn ti declare. Nínú reclaim. Nínú reclaim àti declare. Èwo ló gbé wá ń bẹ̀? Torí pé lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo náà ti reclaim, náà ti declare. Ṣé ló yẹ kọ́mọ Yorùbá máa ṣe bó ṣe wù wọ́n lánàá ní Èkó? Ká máa ṣe bó ti wù wá, ká máa gbáyìn bí ìrànú ṣúgà. Kán ní kí ló dé ìntẹ́ máa ń ṣe ìhó mọ̀ tún yàtọ̀. Kínú yẹ máa bí wa lásán. Ká dédé bọ́ sójú títì ká blọ́ọ̀kì ojú títì ká máa ní kí ló ṣẹlẹ̀ pé ṣebí ilẹ̀ bàbá wa ní à ń yọ̀ ni. Àbẹ́ ẹ̀gbọ́n pé wọ́n ti reclaim wọ́n ti declare ni. Bóyá declare ló ṣáájú bóyá reclaim ni. Ẹ ṣáà mọ̀ pé mi ò gbé èbó. Tó bá yá mo yìí máa gba ìyá mi ọmọọba ní Ògbìfọ̀ tá máa bá mi tù sí wẹ́wẹ́.
ọmọ Yorùbá ẹjẹ́ alájú wa o. ẹjẹ́ alájú wa ẹjọ́. ẹjẹ́ tú èrò ọkàn wa pápá. Ká jókòó. Ká rò dáadáa. Pé ṣé ó ti ẹ̀yẹ kan máa tàn wá. Kí ló mú Yorùbá ń ṣubú sínú irọ́? Kí ló mú kí Yorùbá ó ṣubú sínú irọ́? Ẹ̀yin náà ẹ ti rí o. Ẹ ti rí. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ lánàá ló sọ bẹ́ẹ̀ pé reclaim àti declare yẹ òfo ló wà ń díẹ̀. Torí pé tá bá reclaim, tá bá ti declare, no, tá bá ti declare tán reclaim tó bá jẹ́ jẹ̀ ni o. Kò yẹ ká tún rí ọlọ́pàá Nàìjíríà. Nigeria Police Force ló wà láyé àwọn tó wá yànbọn lánàá. Kò yẹ kí irú wọn tó máa operate ní Èkó mọ́. Okay, bóyá tá bá dé reclaim tán, a ṣe máa possess. Why are we deceiving ourselves? Ó fi hàn gédégbé pé ibi tá ń lọ àti ìdébẹ̀. Ọ̀nà tá ń gbégbà yẹ kọ́ ní ọ̀nà. Kò túnú ẹyọ kan lára federal government. Kò túnú ẹyọ kan lára wọn. Gbogbo Ọlọ́run ọba o. Wọ́n ti jà wá lólè o. Láì tí ìdìbò àti dìbò. Gbogbo 5 million petition wa. Ohun tó jẹ́ di mímọ̀ fún wa ní pé òun náà máa fi gbé voters card jáde. Wọ́n wá pinlé ọwọ́ àwọn káàkiri. Adẹ̀lá ṣe mọ̀ pé à ń sọ pé there will not be election in Yoruba land. Wọ́n ti gba data 5 million. Wọ́n ti gba data wa. Ètò yẹ ká gbogbo wa jáde síta. Kì í ṣe ti jà. Àwa kéré ńgbà yẹn ṣùgbọ́n àwa náà ti kú lọ́mọdé àgbékọ́rùn roko. Tí bàbá Awólọ́wọ̀ bá ṣiṣẹ́ lọ ńgbà yẹn lọ á pe àwọn elders. A máa ibi tó bá ṣe dé ń ta máa ṣe rèé, a máa bá wọn sọ̀rọ̀. Èyí tó bá ti yanjú nínú ẹ̀ á sọ síta. Kí ló mú kí àwọn gómìnà máa ní cabinet? Tá máa ní meeting ní àràárọ̀ ọjọ́ Monday. Ohun tó ṣe lọ́sẹ̀ tó kọjá, àṣeyọrí tó ṣe ń bẹ̀. Okay, ní ọ̀sẹ̀ yìí o, mi ò ṣe mọ̀ pé ó lè làwọn ọlọ́ṣà ní wọn gbogbo àwọn gómìnà yẹn ó lè ní wọn. Ọ̀tún tó bá ṣe nọ́mà ó lè ní wọn. Lọ́sẹ̀ yìí o, mi ìfẹ́ kájàlè púpọ̀ 200 billion la fẹ́ jí. 200 billion la fẹ́ jí. Ọ̀nà tẹ́ máa gbàre. Gọ́vnà ìlú iye báyìí ló yẹ kó bọ́ sí ọ̀dọ̀ gọ́vnà Your Excellency, Deputy Governor, Speaker of the House, Commissioner, PS, tó kẹrẹkẹrẹ. Tó bá yẹ kó kan Senator tó wá láti ìlú yẹ, èyí tó yẹ kó kan Rep, wọ́n á ṣàpín. Tó bá di àárọ̀ Monday ọjọ́ kejì, gbogbo strategic ọ̀nà tó máa gbà, tó máa fi rí owó yẹ kó wọ́n ti làálẹ̀. Oníkálùkù àwa wọn máa jábọ̀ ẹ̀. Ẹ̀sà, ọ̀nà tẹ́ gbégbá yẹ, tẹ́ni ká gbé, gbà tí mo rí pé máa le díẹ̀, ọ̀nà báyìí ni mo gbé wọ̀, tó dẹ̀ wà ọ̀kẹ́ ńgbà tán bá jíṣẹ́ yẹ tán, wọ́n á pàtẹ́wọ́ fúnra wọn. Èèbọ̀ ọ̀nà tó tún máa gbà láti tún jalè míì ní ọ̀sẹ̀ yìí. Wọ́n ń jàbọ̀ fúnra wọn, lẹ́fí máa rí wọn, tó máa rẹ́ni hàhà sí wọn. Ènìyàn gba 5 million petition, wọ́n gba data yín, abẹ́ ẹ̀ mọ̀, ẹ lọ wo voters card. Kí lẹ máa bá ń bẹ̀? Wọ́n á béèrè orúkọ yín, surname ẹ, àdírẹ́sì ẹ, phone number, àbí bẹ́ẹ̀ kọ́. Tó bá possible gan wá ní wéètì yín, ṣé mọ̀ kó wà nínú data tí mọ́mí wa kó síta. Wọ́n wá béèrè orúkọ ìyá yín. Àtúrọ̀lù
yẹ kí gbogbo wa jáde síta ká sọ fún mọ́mì Onítìrí, Your Excellency, okay, ìyá mi ọmọ ọba la máa fi jẹ gọ́vnà ní Ogun State. Yes, àwọn la máa fi jẹ gọ́vnà ní Ogun State. Pé mà outcome 5 million petition kan wá ṣàlàyé ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Irọ́, inú irọ́ mi là tún kó sí. Ó yẹ kí Minister of Defence wá ti bẹ̀rẹ̀ iṣẹ́ torí wọ́n ti reclaim, wọ́n ti declare àǹsìn, ó ti lọ sí bọ́sẹ̀ bí méjì. Ó yẹ kí interim governor wa kó ti bẹ̀rẹ̀ iṣẹ́, administrative kó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó yẹ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Mi oyè kan governor lélẹ́yìí, Your Excellency ma. Executive Governor of Ogun State in Federal Republic of Onítìrí. À ń tanra wa. Ọ̀rọ̀ burúkú Yorùbá ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Tí Yorùbá gbọ́n tá a lóye. Tó fi jẹ́ pé n tó pa wá lára gangan là ń yọ̀ mọ́. Ó ti clear lánàá, ẹja fọ̀tẹ́lẹ̀. Ọ̀tẹ̀ ò lè gbé wa débi kankan. Ká ṣe normal. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ní declaration yẹn ṣiṣẹ́, kò yẹ kọ́lọ́pàá Yorùbá tó máa kó bọ̀ tì wá. Kó tún pa wá lọ́mọ, kó tún gbòkú ẹ̀ lọ́mọ wa lọ́wọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá já ronú o. Èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì. Kọ́lọ́run kó bá wa tu gbogbo ìdílé ọmọ tán pa. Kọ́lọ́run kó bá wa tù wọ́n nú. Kọ́lọ́run kó gba òmìnira wa fún wa. Kí Ọlọ́run kó dẹ̀ darapọ̀ mọ́ wa láti bá wa ṣiṣẹ́ papọ̀. Ẹja máa ní lọ́kàn pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Reclaim declaration kò ṣiṣẹ́ o. Nàìjíríà lẹ́wà o. Ajégúnjẹran ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì o. Tán bá pa ẹran gan wọn àfẹ́kẹ́ jẹ ò tálẹ̀ wọn á jẹ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni o. Torí ẹ̀lẹ́ àwa fi ń sọ wípé ìlú tí ẹ̀yin wà, ìlú tó bọ̀wọ̀ fún òfin ni. Ìlú tí àwa wà kò bọ̀wọ̀ fún òfin. Òfin kan tẹ́ bá ṣe aráàlú lòfin máa ń bá wí. Ṣùgbọ́n àwọn tó wà ní ipò wọ́n ti kọjá òfin. Tẹ́ bá rọ́ ọmọ kékeré tó lọ bóyá ó jí búrẹ́dì lọ́jà ni, eléyìí tó yẹ kó sọ fún pé ẹjọ́ ẹ bá máa ọmọ yẹn jókòó. Ẹni máa fún ní kóòkì kó fi kóòkì jẹ́. Bó jẹ́ omi náà máa bù fún kó fomi yẹ kó fi jẹ búrẹ́dì yẹ pé ebi ló ń pa á. Gbàrà tọ́lọ́pàá bá mu wọn ká kọ́ọ̀bù sí lọ́wọ́ wọn di ọwọ́ ẹ̀ sẹ́yìn ó di station. Tí wọ́n bá ti wá rẹ́ni wá gba bíléèlì ẹ̀ wọ́n tomorrow you are going to court. Tí adájọ́ bá máa wọn ẹ̀wọ̀n fún, wọ́n lè ní kó lọ sí ẹ̀wọ̀n ọdún 15 pẹ̀lú iṣẹ́ àṣekára with hard labour. Ẹ jẹ́ kí àwọn politician wa, àwọn olówó wa, àwọn minister, àwọn senator wa tó jẹ́ pé wọ́n jí owó kékeré 20 billion naira péré náà jí. Ẹlòmíì jí 100 billion. Ẹlòmíì 200 billion. Tẹ́ bá máa gbé wọn lọ sí police station kan, mọ́tò tó ní AC tó ń ké lá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  ní. Ṣebẹ́ ti gbọ́ lórílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ pé owó tó jí ó tó ṣe odidi state kan lóore fọ́dún 10.
nígbà tán náà fi sẹ́wọ̀n ibẹ̀ ló ti sọ pé èsì ibi tó ń wà yìí ó ti kéré tó ń jù tán náà times 3 èsì ẹ̀. times 3 AC wọ́n torí tẹ̀ wọ́n fi sí wọ́n lọ kọ́ ẹ̀wọ̀n special ẹ̀wọ̀n fún wọ́n da AC ìbò tó jẹ́ pé iná abẹ́ ògbẹ́dọ̀ lọ lẹ́wọ̀n ni o ọmọ tó dẹ̀ jí búrẹ́dì lọ́jà tán mú underground cell ló wà níbi tí ò sí ná tọ́ba wa mú olówó kan bóyá pátì títí ẹ̀ ó ti jẹ lọ tó bóyá fi wọ́n ṣe yẹ̀yẹ́ ń gbà yẹn lọ́nà tọ́ba wa mú 20 billion lójú o 100 billion lójú o 200 billion lójú o wọ́n láwọn fún lẹ́wọ̀n oṣù 6. wọ́n wá fún lẹ́wọ̀n oṣù 6 ńgbà tó wọ́n máa jáde lẹ́wọ̀n oṣù 6 ọ̀hún pẹ̀lú ìlú àtijọ́ wọn tó máa ṣọ àǹkárá wọn tó lọ ṣe thanksgiving ní church ńgbà tó bá wá dé awájókòó ti 20 billion naira àwa náà tó máa pariwo bàbá lédè bàbá kẹ ẹja wake up ohun tó bá máa mi Nàìjíríà gọọmenti lára ni ẹja dáwọ́lé tá a mọ̀ pé lóòótọ́ lódodo ọmọ Yorùbá ṣe kí ni àrẹ́dì.